Àkàndá, mo kí gbogbo ọmọ Yorùbá jákèjádò àgbáyé. Ṣé lóòótọ́ la ní alálẹ̀? Ṣé lóòótọ́ la nígbàgbọ́ nínú alálẹ̀? Kí la ń pè ní alálẹ̀ nílẹ̀ Yorùbá? Pẹ̀lú òye kékeré tó yé mi, ohun tí wọ́n ń pè ní alálẹ̀ òun ni ala ilẹ̀, àwọn tó ṣe ilẹ̀, àwọn tó tẹlẹ̀ dó, àwọn baba ńlá baba tá a fi nígbàgbọ́ wípé bí nǹkan bá ṣe wá nílé ayé á bẹ àwọn tó ti lọ tó ti wà lọ́run tí wọ́n sì gbẹ́bẹ̀ wa. Bọ́mọdé bá pẹ̀kú yóò dàjẹ́, bó bá pẹja yóò dàjẹ́, ńjọ́ bá pààrọ̀ gidigba yóò gbé wálé. Ńjọ́ ọmọdé bá gbìyànjú tó rògbìrí òkun tó rògbìrí ọ̀sà, tó ta tí ò jó, tó lù tí ò dùn, tó fọ́ tí ò funfun, tó sọ sókè tó kọ́gi. Wọ́n á ní kó lọ bẹ bàbá tàbí ìyá rẹ̀ tó ti dolóògbé, wọ́n lè pọ́sẹ̀ wọ́n, ní wọ́n á lójú orórì wọn, ní ó wá lọ túbá, yóò sì nígbàgbọ́ pé nǹkan ò ń yí padà. Bó bá jẹ́ bẹ́ẹ̀, àwọn alálẹ̀ Ifẹ̀ ń bínú. Ìdí ni pé Ifẹ̀ lọ́sẹ̀ wálẹ̀. Bó béèrè ìtàn ló eléyìí, wọ́n á nífẹ̀ẹ́ làwọn ti wá. Bó béèrè lọ́wọ́ eléyìí, wọ́n á nífẹ̀ẹ́ làwọn ti wá. Bó béèrè lọ́wọ́ ọ̀tọ̀, wọ́n á nífẹ̀ẹ́ làwọn ti wá. Káwọn èèyàn kan wá kóra wọn jọ lọ́sàn gangan kí wọ́n wá fẹ́ dorí ìtàn kodò. Ìtàn wọn fẹ́ dorí ẹ̀ kodò, wọn ò lè dorí ìṣẹ̀lẹ̀ kodò. Torí pé ìṣẹ̀lẹ̀ ní bí tàn. Bí ó bá síṣẹ̀lẹ̀ kò lè sí tàn. Bí ò sí tàn kò lè sí àrọ́bá. Ìṣẹ̀lẹ̀ ní ìpìlẹ̀ ìtàn. Ìtàn ní ìpìlẹ̀ àrọ́bá. Kí tàn ó tó tán lójú àwọn tó mọ̀ tàn ni wọ́n fi tàn fáwọn tí ń bọ̀ lẹ́yìn kí wọ́n lè tàn náà sáwọn tí tó ń bọ̀ lẹ́yìn. Ń ló fi wá di àrọ́bá. Àkàndá mo wí ńjọ́ kan wípé Ọọ̀ni tilé Ifẹ̀ ò ṣe é gbìjà púpọ̀. Mo ní àwọn alálẹ̀ ni máa ń gbìjà Ọọ̀ni, òótọ́ ọ̀rọ̀ pọ́nbélé ni o. Ẹ̀yin náà ronú sẹ́yìn, èèyàn mélòó ló ti kọlu Ọọ̀ni tó tún jó dìndín mọ́? Ẹ̀já gbìyànjú ẹ̀ ká wò ó sẹ́yìn. Bínú fẹ́ tún tàn kọ. Fúnra wọn padà wálé. Bínú fẹ́ tún tàn kọ, wọ́n distort ìtàn. Wọ́n dorí ìtàn kodò. Wọ́n fẹ́ yọwọ́ Ilé Ifẹ̀ àti ilẹ̀ Yorùbá kúrò nínú ìran wọn, nínú ìgbésí ayé wọn. Bínú sọ̀tàn fún adé bíi pé Odùduwà táwa ń sọ ọmọ ọba àwọn tó sọnù ni. Nígbà táwa yìí sọ wípé Ọ̀rànmíyàn tá a pè lọ́mọ Odùduwà ńlọ wá sí Bínú. Bínú ti wà k'Ọ̀rànmíyàn ó tó débẹ̀. Wàhálà àti ìdàlúrú ní ṣẹlẹ̀ ń bẹ̀. Ni wọ́n fi ní kí wọ́n bá wọn fi èèyàn kan ránṣẹ́ láti Ilé Ifẹ̀. Ọ̀rànmíyàn fi lọ. Ó sì mú gbogbo ìdàrúdàpọ̀ kó dákẹ́ rọ́rọ́. Ìgbà tí ó kó ń bẹ̀ ló wá bímọ. Àwọn tí wọ́n sọ wípé Ọọ̀ni fi ọmọ rẹ̀ sórí ipò àbí Ọ̀rànyàn fi ọmọ rẹ̀ sórí ipò kó tó kú ní Bínú, irọ́ ni. Ọ̀rànmíyàn bímọ sí Bínú. Ọmọ Ọ̀rànyàn ò tí ì dàgbà t'Ọ̀rànyàn fi kú ńbẹ̀. Ọ̀rànyàn bímọ sí Bínú. Ìdí ni pé bàbá sọ wípé ọmọ Ọ̀rànyàn ti dàgbà débi tí èèyàn fi jọba k'Ọ̀rànyàn ó tó kú ní Bínú. Ẹjá béèrè lọ́wọ́ ara pé ọmọ ọdún mélòó l'Ọ̀rànyàn kí wọ́n tó rán lọ Bínú, káwọn ará Bínú tó gbọ́ràn sí lẹ́nu. Ńgbà tó wá bímọ tọ́mọ rẹ̀ dàgbà, ọmọ ọdún mélòó ló jẹ́ ńgbà náà?
kọ́ran yìí ó tó padà wá lè fẹ́ ọmọ ọdún mélòó ló jẹ́ kó tó múrin àjò lọ sí Kàtúngà níbi tí wọ́n tẹ Ọ̀yọ́ dó sí ọmọ ọdún mélòó ló dà ọmọ ọdún mélòó ló wá dà ńgbà tó padà wá lè fẹ́ tó wá lé Aláyémọrẹ kúrò lórí ipò ọmọ ọdún mélòó lọ̀rànmíyàn dà ńgbà náà so ìyẹn jẹ́ kó yé wa pé ọ̀ràn yẹn bíi mọ́bìnrin ní lóòótọ́ ọmọ tá a wí lọ́wọ́ lépọ̀ tó lágídí wọ́n gbìyànjú láti tẹrí ẹ̀ bá kò sí tẹ̀ pé ọwọ́ ọ̀ka eléyìí o ọwọ́ ọ̀ka ewé ka àkọ́kọ́ ńlọ́bẹ̀rẹ̀ ìran ọba jíjẹ ní Benin Ogiso dynasty ni wọ́n ń lò tẹ́lẹ̀ Ogiso dynasty yìí ò yàtọ̀ sí baálẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọba aládé ńlẹ̀ Yorùbá orí baálẹ̀ wọn ti bẹ̀rẹ̀ kí wọ́n tó sún wọn sípò ọba lẹ́yìn àwọn tọ́jú ọmọ Odùduwà tó gbádépò nílé Ifẹ̀ tàbí tí wọ́n sọ pé wọ́n tọ́ sí adé Odùduwà. Kí wá ló dé táwọn alálẹ̀ fi ń bínú torí pé Yorùbá sọ wípé kò ní burúburú kí bàbá ọ̀pọ̀ dọwọ́ ọmọ òun lọ́rùn àwọn ọmọ ti ń kọjú ìjà sórí àpèrè bàbá wọn. Aláàfin Ọ̀yọ́ nìkan kọ́ ló ṣerú ẹ̀ ìsàláàfin Ọ̀yọ́ nìkan ọba Akíolú ti ṣe bẹ́ẹ̀ rí Olúwo ti ṣe bẹ́ẹ̀ rí Olúgbò ti ṣe bẹ́ẹ̀ rí gbogbo àwọn tí wọ́n kọjú ìjà sọ́ọ̀ni kété tán bá ti ṣe bẹ́ẹ̀ tán á sì gbàsọ iye àtàpọ́nlé kúrò lára wọn wọn wà ní níyì mọ́rọ̀ wọn wà dojú wọn wà lé wọn ò ní bá mọ́ wọn gbìyànjú àti pọ́nra wọn lé padà kò ní bọ́ sí mọ́ kò wá sọ́gbọ́n tẹ́ ẹ dá tí wọ́n fi lè níyì mọ́ láwùjọ ìdí ni pé ní kété tó ti mẹ́nu lé orí àpèrè òun kété tó ti mẹ́nu lé Ọọ̀ni tí ń bẹ lórí àpèrè nígbà náà ni gbogbo ojúlówó ọmọ ọkọ Yorùbá ni wọ́n ti kọ̀yìn sí ọ kò sí nǹkan méjì tí ó ṣẹlẹ̀ àwọn alálẹ̀ fúnra wọn ni ó jà àwọn alálẹ̀ fúnra wọn náà ń jà wọn Ọọ̀ni gangan ò ní sọ̀rọ̀ pàápàá jùlọ Ọọ̀ni tí ń bẹ lórí àlééfà yìí wọn ò ní sọ̀rọ̀ wọn ò ní dún pẹ́kẹ́ wọn ò ní fàjọ̀gbọ̀n wọn ò ní bínú bẹ́ẹ̀ ṣe nǹkan fún ọ lónìí wọ́n tún ti ń tẹ̀síwájú lọ́la bọ́mọdé bá ṣubú àwòwájú bágbà bá ṣubú yọ wẹ̀yìn wò àgbà tó ń wẹ̀yìn kò ní tó fẹ́ mú wájú ni àgbà tí ò ní bí lọ níṣẹ̀ṣẹ̀ ń wẹ̀yìn wo ti ṣubú dìde nílẹ̀ máa bá tiẹ̀ lọ iwájú làgbà máa ń wò inú burúkú làgbà ní àgbà ilẹ̀ inú burúkú kí lọ́ọ́ bá kí olùṣe tó ikà gbáko kò ní yìí mọ́ sí bàbá ọ̀hún sọ wà lálàáfíà sọ gbádùn dáadáa kọ́lọ́ ń jẹ́ kí wọ́n gbádùn kí wọ́n wà lálàáfíà kí lọ́ọ́ bá kí olùṣe ó snob Ọọ̀ni Ọọ̀ni kí olórí aládé kí wọ́n ṣe báyìí ìdójútì ńlá tó pọ̀ láyé ni èèyàn wá ní ìṣerú ẹ̀ kó mú jẹ ẹ gbórin àwọn mùsùlùmí kan ni bó ti ń ṣe náà ni ó sì máa ṣe lọ bó ti ń ṣe náà ni ó sì máa ṣe lọ bó ti ń ṣe náà ni ó sì máa ṣe lọ bó ti ń ṣe náà ni ó sì máa ṣe lọ èèyàn ò ní ṣe irú èyí kọ́ mọ̀ padà lábọ̀
èèyàn ò ní ṣe irú èyí o kó mọ̀ padà láàbọ̀ bó ti ń ṣe náà ni ó ṣe máa ṣe lọ. àbọ̀ fún àbọ̀ fún níṣẹ́ olúwo gbìyànjú ẹ̀ tẹ́ńtẹ́bọ̀ ni àákàsọ iye àtàpọ́nlé kò lára wọn ni orí ní dúró fágbọ̀n mọ́ mi ọmọ tó bá pọ́n bá bẹ́ẹ̀ lé tó pọ́n yẹ́ lé inú wọ́n máa dùn sí a máa fi kẹ́kọ̀ọ́ à ń gbèyàn kan ní pọ́n bá bẹ́ẹ̀ lé ń gbèyàn kan ní pọ́n yẹ́ lé. ìyá èèyàn ò bá àjà tiro ìyá èèyàn ò bá àmọ́ kán tọ́ lẹ́nu ìyá méjì kì í bí ni ẹni tó bí ọ̀nà. àdúrà wọn ọjà àdúrà pásítọ̀ rẹ lọ o bẹ́ẹ̀ ni ìrí ẹnu òbí rẹ ó ju tàfà mẹ́wàá mẹ́rìndínlógún lọ ìrí ẹnu òbí rẹ ó ju tọ̀pọ̀lọpọ̀ babaláwo lọ. àwọn wọn mọ ìbí rẹ àwọn ọmọ mà ti wáyé ẹ. ńgbà tá a bá nígbàgbọ́ wípé Ilé Ifẹ̀ gbogbo wa ti wá tá a wá di pàǹpá against Ọọ̀ni tá a sọ pàǹpá against Ilé Ifẹ̀ táwọn ọba kan yanu pọ̀gàlà pé Ọọ̀ni lábọ̀rìṣà táwọn wèrè kan náà yanu pọ̀gàlà àwọn ò lè gbàṣẹ lọ́wọ́ abọ̀rìṣà o àwọn ò sì lè tẹríba fọ́ba abọ̀rìṣà àfi ọba tó bá ń ṣe ẹ̀sìn mùsùlùmí ń làwọn lè gbàṣẹ lọ́wọ́ rẹ̀ o ń làwọn lè tẹríba fún o ń ló lè bá wọn sọ̀rọ̀ káwọn ọ gbọ́. gbogbo àwọn nǹkan yìí ara wa là ń tà lọ́pọ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí ilé ara wa là ń bà á jẹ́ àwa sọra wa dàda a sọra wa díẹ̀dà tí ń bà kọ́ jẹ́ torí tí àdá bá yàkọ̀ tán ilẹ̀ ẹlẹ̀ làdá ó sùn. wà láwọn alálẹ̀ ń bínú ń bẹ́ẹ̀ wo fídíò bíi ti ọba Akíolú ti kan Ọọ̀ni lábùkù bẹ́ẹ̀ bá wò ó lọ́dọ̀ mi kó lè wọ̀ rẹ́kọ̀dù ẹ̀já wò. wáyé tí ọ̀dọ́ ló ń lọ wọ̀ ọ̀wá sí olú o ló lọ tẹ̀lé mọ́lẹ̀ kò dẹ̀ o gbogbo ìdúró bí ìgbà tó buwọ́ tọ́nà tó. ìta alájẹ ìdí ọlọ́pàá lásán lánàá. àwọn tí wọ́n bá fẹ́ jẹ ọba bí tí wọ́n fẹ́ jẹ ọba bí lóòótọ́ ọmọ nìyẹn. irú wọn ìjà yí ọba alájẹsùn sára àwọn alálẹ̀ ń bínú àwọn alálẹ̀ ń bínú gbogbo àwọn tí mo dárúkọ ẹ̀rí ìwádìí wọn nísìn alálẹ̀ ń bínú sí wọn ọ̀rọ̀ wọn ò gún gẹ́gẹ́ wọ́n lè máa kágbádá kọ́rùn káàkiri wọ́n lè máa tó mọ́tò yẹ́yẹ́yẹ́ ẹ wádìí wọn dénúdénú nǹkan ò rí bó ṣe yẹ kó rí nǹkan ò lọ bó ṣe yẹ kó lọ nǹkan ò tó bó ṣe yẹ kó tó fún wọn. àwọn alálẹ̀ ń bínú ẹ jẹ́ ń gbàṣẹ́jú kan lọ́wọ́ yín ń bá padà dé àátẹ̀ iwájú ẹ̀ ṣe pọ̀. mi ò gbàgbọ́ pé à ń yálé wòlíì bọ̀tún gbogbo yẹn pọ̀ tí mo ní pé áìdà kí n lo ẹ̀wọ̀n ọ̀ kí n kú ìkan ṣẹlẹ̀ náà tí mo kóra mi sí and then ohun tí mo ṣe ni pé tí n bá lọ lé wòlíì lé wọn á gbọ́n lọ́nu ń lọ dé ìkan àti ẹ̀wà lábẹ́òkúta tí mo lọ lọ́ba ni wọ́n ra àwọn fẹ́ bá ń ṣe ra padà wọ́n bá ń gbẹ́lẹ̀ wọ́n sọ̀rọ̀ mi jù bẹ́ẹ̀ èyí ń lè ra ẹran ńlá mo dẹ̀ fún lówó owó yẹn náà mo lọ yá ni ṣé wàá mọ ohun tó yà mí lẹ́nu ìyàmú adébẹ̀ wọ́n á rí pé ọmọ ewúrẹ́ kékeré rẹ̀ ni wọ́n rà wọ́n lọ pa owó ìyẹran tì náà. mo bá yarí pé akọ̀yẹ́kẹ́ sí bẹ́ẹ̀ dípàlà ẹ̀fọ́ wọ́n ní ta ń pè wá bí wọ́n ní nígbà agbára dípàlà ẹ̀fọ́ ká lọ́wọ́ bí lọ́wọ́ sọ́dọ̀ àwọn. ó lè sá ó lè yí alẹ́ rọ́ mọ́ àwọn. ìwọ́n ara ní ńlá ìdíṣẹ́ ẹ wá mọ tí mo rí àwọn tí òye wa máa dá sí i nígbà míì
tẹ́ ẹ bá ìmọ̀ràn tí mo lè fún lò tẹ́ ẹ bá bọ̀ ọwọ́ wòlé èké tẹ́ ẹ bá fi ní tó dáa bá a ṣe àdúrà yóò gbà wọ́n á jókòó pé ṣé àdúrà ọjọ́ kan tán rán mi lọ ìlú wa kéde wòlé yẹn rán mi lọ sí nígbà wàhálà ẹ pọ̀ tí mo lọ last ó ní lọ fẹ́ràn àbọ̀sìn tọrẹ àsanso mímọ́lẹ̀ ni ó wá ní èdè rẹ̀ ni mo gbọ́dọ̀ fún tí mo bá fẹ́ bọ́. ẹran àbọ̀sìn kan fi tọrẹ olóbìnrin mọdé gbọ́dọ̀ fún tí mo bá fẹ́ fún òkè obìnrin wo lẹ́ẹ̀fù tí ó gbà lọ yìí. nígbà tí o sọ pé o ní ìdí ẹran. tẹ bá ti mú débẹ̀ ní o ti fura ẹran àbọ̀sìn ẹran kínkín tọmọ fi ń ṣègbéyàwó nígbà láyà àtijọ́ yẹn kò ní gbà yóò ọ́ lè kéré lórí kan kí gbé pé ẹ fẹ́ lọ àwọn ni. àdìbẹ́ ẹni tó wá súnmọ́ mi wọ́n lọ fún ìbámu afẹ́ ni ẹni wá ní àwa ló yẹ ká mú ẹran wá látọkọ fún ẹ kì í ṣe pé ọ̀rọ̀ mú aláti gbòòrò pé ṣùgbọ́n màá gbà lọ́rẹ̀ ó ti yé wọn because ẹni tó lè yọ mí òun lóbìnrin so ní èdè mi mọ́ wọ́n sokùn mọ́ sí lọ́rùn òun ni ẹran yẹ ìgbà tó kọ́ sọ fún mi lábọ́mi lẹ́sàn ni. ìgbẹ̀lẹ́sìn ti yín. ṣe ní mo lábọ́mi lẹ́sàn ni nígbà kí ẹ̀ sùn mi kàn yúri mo lọ bọ́ ọ̀hún ṣẹlẹ̀ pé ẹ jọ mo ṣe tán ó sùn yín nìyẹn padà dé báyìí mi. now kò sí ẹ̀dá tó máa wà nílé ayé tí ò ní níṣòro gbogbo ẹ̀dá tọ́lọ́run bá dálé ayé ló níṣòro lọ́ka bíbélì lọ́ka Kùránì dáadáa wà á rí i pé gbogbo àwọn tán jẹ́ ni Ọlọ́run pátá náà là sọ̀rọ̀ kọjá o ti wá gbọ́rọ̀ bàbá Aikore láti bẹ̀rẹ̀ títí dé sẹ́yìn sọ fún mi eléyìí tó sweet nínú bẹ̀rẹ̀ ìrìnàjò ayé wọn Yorùbá sọ wípé tí kòkó bá ń ṣe èso kọ̀sẹ́ni tí ó gbọ́ poroporo odó ni máa ń jára àdúgbò kalẹ̀ ìgbà tá a bá ń ṣe èso ọ̀la tá à ń pèlè ọ̀la rínrin láyé máa ń rìn ni ìgbà tẹ́ sọ pé ń jẹ gbèsè ẹ̀ ń ṣe léyìí ẹ̀ ń ṣe tọ̀ àwọn èèyàn máa fi ń ṣe ẹ̀yẹ ni àwọn tí wọ́n máa pè é lóní gbèsè àwọn tí wọ́n máa pè é ní kọ̀rọ̀ àwọn tí wọ́n máa pè é ní gbàgbọ́ nobody will know ṣùgbọ́n ní ìsìn when people hear about your name wòlíì kan bẹ́ẹ̀ ń bàdàn wòlíì Aikore àwọ̀tán lọ́wọ́ kíní kankan wọ́n máa sọ pé wòlíì ńlá ni but wòlíì ńlá ò bẹ̀rẹ̀ ní ńlá wòlíì ńlá bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí wòlíì kékeré you understand gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ìrìnàjò ayé ẹ̀dá anybody tó bá ti ń wá magic mọ́ yà lọ́dọ̀ wọn tó ń fẹ́ àbámọ̀ dá magic kan dájọ́ fún ọ pé ìgbà tí ọ̀nà òsì tọ́nà ọ̀la tí nǹkan ṣẹlẹ̀ ní tọ́nà àbáyọ máa dé sí sọ̀rọ̀ don't bother to call him but onígbàgbọ́ nínú Ọlọ́run ó mọ̀ wípé Ọlọ́run tá à ń sìn Ọlọ́run tó dáa ni Ọlọ́run tí ò fẹ́ kẹ́nìkan kó ṣerú ẹnìkan Ọlọ́run tí ò fẹ́ kẹ́nìkan kó sunkún ó fẹ́ kí gbogbo wọn rẹ́rìn ayọ̀ but ó wá lásìkò fún kálukú wa ìwọ ni kó o bá wòlíì Aikore sọ̀rọ̀ now tó o bá níṣòro èyíkéyìí tó o fi gbàgbọ́ Ọlọ́run pẹ̀lú ẹ̀ pé wòlíì Aikore bí o bá lẹ́ni tá a mọ̀ délé ẹni tá a mọ̀ yẹ́ ẹ̀ tá a mọ̀ bá bẹ́ẹ̀ agarada mo mọ wòlíì Reuben Aikore dáadáa and I can beat my chest for him on him to anybody nítorí ó ké o mo mọ ìrántí Ọlọ́run ilé dáadáa mo dẹ̀ mọ̀ wípé èèyàn kì í bọ́ lọ́nù dòwòpọ̀ kó padà rùn so with that nọ́mbà táwọn èèyàn lè pè é sí ẹ bá ń sọ síta. nọ́mbà tẹ́ lè pè mí sí mo mú sọ́nà lórí fóònù ara ń tó ẹ̀pọ̀ rẹ̀ kò jẹ́ dandan pé ń wá sí Nàìjíríà tàbí kéèyàn ó rí yín tàbí kẹ́ rí mi lójúkorojú tẹ́ bá ti pè mí màá sọ́nà fún yín tí n bá ti sọ́nà fún yín ìtọ́lọ́mbá wí àá ṣe ẹ̀ẹ́dẹ̀ múra àdúrà jẹ́ méje àdúrà yẹn lè mọ ju ìṣẹ́jú kan ìṣẹ́jú méjì lọ o. ìwé àwọn alùkọ́ ló. nọ́mbà tẹ́ lè pè mí sí rè 070 84 74 20 61 lórí WhatsApp nọ́mbà ni ẹ pè mí sórí WhatsApp yẹn máa rọrùn ju direct lọ tẹ́ bá pè direct náà pẹ̀lú nọ́mbà yẹn nìyẹn ṣùgbọ́n WhatsApp yẹn máa gẹ̀ tí bá miss call yín màá lè bá yín sọ̀rọ̀ padà màá lè pè bá 070 84 74 20 61. 070 84 74 20 61. nọ́mbà tẹ́ lè pè ìrántí Ọlọ́run alààyè ikú àti ìríjú Olódùmarè àgbà wòlíì prophet Reuben Aikore sínú lágbára Ọlọ́run tí bàbá ṣe é ṣe ilé ayé wọn ò ṣòro ṣe tèmi ṣe é ṣe ilé ayé mi ò ṣòro ṣe tiẹ̀ náà gbọ́dọ̀ ṣe é ṣe ilé ayé rẹ̀ ò ní ṣòro ṣe. ẹ káàbọ̀ padà o àwọn alálẹ̀ ń bínú
àwọn ọba wo wọ́n ti kọlu Ọọ̀ni rí. ọba kí olú tá a sọ Alálẹ ń bínú sí i. bàbá wa tilẹ̀ Ìjẹ̀bú Àwùjalẹ̀ àwọn náà gbìyànjú ṣe bẹ́ẹ̀. Olúwo ọba Abdulrasheed ọkọlù Ọọ̀ni wọ́n sọ̀rọ̀ àrífín sọ́ọ̀ni. bàbá wo Olúgbò tilẹ̀ Ògbò àwọn náà ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́. àtàwọn tí ìsọba tọkọlù Ọọ̀ni ń bo wọn wà lónìí bó láyé wọn ṣe rí àpẹẹrẹ lásán ni o. torí ẹni tí àwọn alálẹ̀ ó tún fẹ́ gbé kọlu Ọọ̀ni lọ́la tàbáwọn tálálẹ̀ ń gbé kọlu àpèrè Oòduà lọ́wọ́ káwo bíi táwọn náà parí ọ̀rọ̀ wọn sí. gbogbo ẹni tí ń pé abọ̀rìṣà lọ́ọ̀ni olórí abọ́rẹ̀ ni Ọọ̀ni kọ́ lu lórí aládé wọ́n tún ṣàwàdà débi pé Ọọ̀ni ò gbọ́dọ̀ pera rẹ̀ ní tàbí àgbọ́dọ̀ pé Ọọ̀ni ní His Imperial Majesty. wọ́n lálàáfin Ọ̀yọ́ lọ́tọ́ sí. èmi náà wá ní His Imperial Majesty gan kéré fún Ọọ̀ni ọkàn jẹ́ pé kò kéré torí pé òun náà ni wọ́n ń lò ní England. His Imperial Majesty kàn ti wá di tọrọ fún kálé ni. Olúwo náà ti ń pè rẹ̀ ní His Imperial Majesty. Ọwá Ọbòkun ti ń pè rẹ̀ ní His Imperial Majesty àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ìgbà tí mo wá wádìí kí ni ìyàtọ̀ nínú àwọn táìtù wọ̀nyí mo rí pé àwọn kan real àwọn kan jẹ́ fake. àwọn tó real lélẹ́yìí tí gbogbo ayé mọ̀ pó tọ́ sí wọn. àgbélẹ̀rọ lẹni tí ń pè rẹ̀ bẹ́ẹ̀. Yorùbá sì ló kọ tó bá wuni là á jẹ́ lẹ́yìn odi ẹni tí ń pè rẹ̀ bẹ́ẹ̀ kò sẹ́ni tó lè stop ẹ̀ pé kọ́ mọ̀ pè rẹ̀ bẹ́ẹ̀. ṣùgbọ́n gbà tí gbogbo wa mọ̀ wípé tí ò tó ní ń pera ẹ̀ kò síjà ń bẹ. bí ó ti mọ ní ọmọ Akíndèdè ni ó ṣe ń bi òkú ìyá ẹ̀. orúkọ tó bá wuni là á jẹ́ lẹ́yìn odi orúkọ tó bá sì wuni là á pera ẹni. Àlàjẹ́ tó bá wùyàn ní jẹ́ ìnagijẹ tó bá wùyàn ní fúnra ẹ̀. mọ́kànlú Ọọ̀ni o mọ́kànlú àpèrè Oòduà. Ọọ̀ni of Ifẹ̀ remain our father. bàbá gbogbo wa ńlẹ̀ Yorùbá Ilé Ifẹ̀ ni orírun gbogbo wa. Àkàndá ló rọ̀rọ̀ lẹ́nu bíi tejò. Àjàó àrò Awíkonko sọ̀rọ̀ lójú ọlọ́rọ̀. Bọ́lọ́rọ̀ bá gbọ́ kí n bàbá ńlá bàbá ọlọ́rọ̀ ó ṣe. Ẹ like follow page mi lórí Facebook Awíkonko TV Awíkonko TV. Ẹ subscribe sí YouTube channel mi Awíkonko TV. Ẹ wá ní nǹkan pàtàkì tẹ́ fẹ́ kájọ sọ ẹ já sọ lórí WhatsApp +234 904 851 9362 +234 904 851 9362. Èdè àti àṣà Yorùbá ò ní wọ mi orílẹ̀-èdè Yorùbá ò ní dàrú ìlú ẹnì kọ̀ọ̀kan wa yóò tòrò mẹ́nimẹ́ni àjùwà ṣe o. Awíkonko Development Fans Club ilé aláyọ̀ ilé wa. Awíkonko Development Fans Club ilé aláyọ̀ ilé wa. Ẹgbẹ́ tó dúró fún ìdàgbàsókè àti tẹ̀síwájú èdè àṣà àtún àjogúnbá ilẹ̀ Yorùbá. Ẹgbẹ́ tó fẹ́ ìrẹ́pọ̀ gbogbo ọmọ Yorùbá tó tún gbé àṣà àti ìṣe Yorùbá lárugẹ. Awíkonko Development Fans Club ilé aláyọ̀ ilé wa. Awíkonko Development Fans Club Worldwide ẹgbẹ́ tí kò rọ̀gbọ̀kú lé ìjọba ẹgbẹ́ tó dúró fún ìdàgbàsókè àti ìtẹ̀síwájú èdè àṣà àtún àjogúnbá ilẹ̀ Yorùbá pẹ̀lú àtìlẹ́yìn gbajúgbajà pèdèpèdè ní àkàndá ọ̀rọ̀ Awíkonko ẹgbẹ́ tó ń fẹ́ ìrẹ́pọ̀ gbogbo ọmọ Yorùbá ẹgbẹ́ tó ń gbé àṣà àti ṣe Yorùbá lárugẹ ẹgbẹ́ tó dúró láti ṣàtìlẹ́yìn tó gbọngbọ́n fún àkàndá ọ̀rọ̀ Awíkonko àti àwọn ètò rẹ̀ káàkiri àgbáyé. Àǹfààní wà láti darapọ̀ mọ́ wa ẹ bá wa sọ̀rọ̀ lórí WhatsApp nìkan ẹ lè pè wá ẹ lè send text message tàbí voice note pẹ̀lú àwọn nọ́mbà wọ̀nyí +234 8053 270136 tàbí ààrẹ ẹgbẹ́ Adéolú Adékọ́lá lórí +170 48 91 2729. Awíkonko Development Fans Club Worldwide ilé aláyọ̀ nílé wa.
Yeah.